Àkànbí ọlọ́ba gbogbo ojú tó ń wò mí yóò dára fún wa. Àkànbí ọlọ́ba ni o. Ó ti faraya sí ìhà tí àwọn àáfàá tí wọ́n kọ sí àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ̀tọ́ tí Àkànbí ọlọ́ba ń béèrè lọ́wọ́ àwọn àáfàá sí ọba ilẹ̀ àwọn Yorùbá, ǹjẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n fira wọn sí ipò yẹn ṣá? Anyway, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń wò mí, ẹ wá lọ wo fídíò yìí so that ẹ lè mọ ohun tẹ́yin náà tí ẹ ó sọ sí tó bá jẹ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn náà fira wọn sípò yẹn tàbí wọn ò fira wọn sípò náà. Tó bá jẹ́ pé àwọn àáfàá àwọn ni wọ́n ń tẹ ẹ̀tọ́ ọba lójú mọ́lẹ̀, ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí, yóò dára fún wa. Ẹ ṣé, ó yá lókè lọ́hùn. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí ọlọ́ba. Mo kí wa ní kíkítọ́ lọ́lá jùlọ. Mo ṣe ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Àtúbà fún wa, àníri mo gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mi ò wá bí láti wá tẹnu àbùkù lu àáfàá kankan nílẹ̀ Yorùbá. So ìkan tí mo kàn fẹ́ fàyọ ni pé ẹ jí ká jọ wo fídíò yìí. Tá bá wá wo fídíò yìí tán, ojú tẹ́yin náà bá fi wò àtọ̀rọ̀ tí n bá sọ lẹ́yìn fídíò yẹn, ẹ jí ká fi jọ́ọ̀jì ọ̀rọ̀ yìí. Àwọn ò pé kólóko má roko, àdẹ̀ pé kólódò má rodò. Ìkan táwa ń sọ ni pé ẹ lè máa yẹ̀yẹ́ àwọn ọba tiwa kẹ́ máa pọ́n ẹ́míà yín lé. Ẹ́míà kankan ò ṣe èmi. Kò sí ẹ́míà tó gba ẹnu mi jáde láti sọ̀rọ̀ sí, torí ẹ́míà kankan ò jáde rí láti tẹnu àbùkù lulẹ̀ Yorùbá. Tẹ́míà kankan bá dẹ̀ jáde tó bá tẹnu àbùkù lulẹ̀ Yorùbá, kò ná wa ní ìṣẹ́jú àáyá láti jáde fún láti fún lésì rẹ̀. Gbogbo yín lẹ rí Sulemanu Faruku. Gbogbo yín lẹ rí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló fara yílẹ̀ níwájú ẹ́míà. Bí àwọn ọba tí wà lẹ̀ Yorùbá, ìjẹ́ ká wọ́n sì nǹkankan, ìjẹ́ wọ́n jọ yín lójú. Láti sọ fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ oòjíire, tẹnitẹni tàkísà tàtàn, ẹ pọ́nra yín lé. Ẹ má ba orí àpèrè tẹ wà yẹn jẹ́, ẹ má sọ di ipò yẹpẹrẹ. Ìwọ tó bá mọ̀ pé o lè represent àwọn baba ńlá baba wa, mọ́ wulẹ̀ du orí oyè yẹn débi pọ́ bàbẹ̀ jẹ́. Má du orí ipò yẹn débi pọ́ bàbẹ̀ jẹ́. Ẹ̀yin àǹfààní yìí, ẹ̀ ń yẹ̀yẹ́ àwọn ọba wa, ẹ lè kúnlẹ̀ fún wọn, ẹ lè dọ̀bálẹ̀ fún wọn, ẹ lè ṣe kíní kan fún wọn. Everyday mọ̀ tẹnu àbùkù làwọn ọba wa lẹ̀ Yorùbá. Sulemanu Faruku tó jẹ́ àgbà kéwú tọrọ jẹ nílẹ̀ Yorùbá, òun ní fara yílẹ̀ fẹ́mi àyí. Ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Sulemanu ló fara yílẹ̀ pẹ̀lú aṣọ funfun lọ́rùn. Bí àwọn ọba tí wá ń kọ́, tí wọ́n jẹ́ nǹkan kan lójú yín, àní gbogbo ohun tẹ́ jẹ́ lẹ́ni ilẹ̀ Yorùbá lẹ ti jẹ. Gbogbo ohun tẹ́ dà lẹ́ni ilẹ̀ Yorùbá lẹ ti jẹ. Tílẹ̀ Yorùbá ò bá gbẹ̀yìn, ẹ̀ ní débi tẹ́ dé lónìí yẹn. Bí àwọn aṣíwájú tiwa, àwọn tó lólé ayé kù fún wa, àwọn tó dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá kù fún wa, orí àpèrè àwọn baba ńlá baba títí wa, ẹ sọ digi ìtayín. Ẹ sọ digi ìtayín, ẹ mọ tẹnu àbùkù làwọn bá wa, láfi sọ fẹ́ yọba wa náà. Gbogbo ọba lẹ̀ Yorùbá tí bá ti lọ ń rùkú yìí lẹ́yìn ìmáàmù kò mọ ohun tó gbé dání ni. Gbogbo ọba Yorùbá tí bá ti lọ ń forí gúnlẹ̀ lẹ́yìn dàdání lẹ́yìn ìmáàmù kò mọ ohun tó gbé dání ni. Láfi sọ fẹ́ yín bàbá wa, àtẹ̀yìn ìyá wa, àtẹ̀yìn brother and sister wa, ilẹ̀ Yorùbá òun ni first. Ilẹ̀ Yorùbá òun níbi tó rí dá wa sí. Ehun tá bá ní òun là ń ná ní, ẹ jẹ́ apọ́n ti wálé. Islam wọ́n gbé wá fún wa ni. Christianity wọ́n gbé wá fún wa ni. And let me tell you, our culture, our tradition is better than fucking religion. Yes, our culture and our tradition is better than Islamic religion, and is better than Christianity religion.
ẹ̀sìn ìkónilẹ́rù ni ìbátẹnijẹ́ ni àtijọ́ tí ẹ̀sìn méjèèjì ti wọnú ayé wa á ti gbà yẹn nílé ayé wa ti polúkúmuṣu ó wá ń wọ́ọ̀sì sí every day by day tí ò bá yé ọmọ tí ń sunkún ó yẹ kó yé ilé ẹ̀ tó rẹ̀ dákẹ́ ilẹ̀ Yorùbá òun ni titi wa ẹ̀yin àfáà tẹ̀ ẹ̀ níṣẹ́ tẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ a máa ké pe gómìnà gbogbo ilẹ̀ Yorùbá a máa ké pe àwọn gómìnà wa a dẹ̀ máa ké pe àwọn gbófinró wa kí wọ́n do something better kò sílùú tí wọ́n ti ń ṣe àfáà tìlú yẹn ní tẹ̀síwájú kò sílùú tí wọ́n ti ẹ̀yin ò wá rí nǹkan kan wàásù fún wa ànábì sọ pé Allah sọ pé Bible sọ pé Jésù sọ pé ni síyẹn la fẹ́ máa jẹ ní sẹ́ńtúrì táwa yìí síyẹn la fẹ́ máa ṣe ẹ jí ká ronú ẹ jí ká mọ ohun tá à ń ṣe ẹ̀yin ìjọba wa ẹ̀yin gómìnà wa ẹ̀yin agbófinró wa ẹ ṣòfin kẹ́nìbọ̀dì lọ ṣiṣẹ́ kò síbi tí wọ́n ti ń lọ kò síbi tá a fà wà lẹ́yìn ilẹ̀ adúláwọ̀ ẹ lọ Libya kò sáfà ń bẹ ẹ lọ Algeria kò sáfà ń bẹ ẹ lọ Morocco kò sáfà ń bẹ ẹ lọ Saudi Arabia tó jó lórí gbogbo àwọn mùsùlùmí kò sáfà ń bẹ sí ta ẹ lè ṣòfin ni àbí ta ẹ ní pàwà láti ṣòfin àwọn àfáà wa halẹ̀ mọ́ ẹ̀yìn ìjọba àwọn àfáà halẹ̀ mọ́ ẹ̀yìn agbófinró wa ẹ wá rí kankan ṣe sí kí lẹ wá jọ lórí wa fún eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn fọ́hùn bí ọmọ ènìyàn ẹ bàlújẹ́ káàfọ́ jáde síta kọ́ mọ́ sọ pé tílẹ̀ Yorùbá ò bá ti approve sẹ̀ríà lọ àwọn dá wàhálà lẹ̀ ẹ̀yin ìjọba ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin agbófinró DSS ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ wá rí kankan ṣe sí ẹ̀ dákẹ́ is normal thing ẹ jí ká mọ ohun tá à ń ṣe o ilẹ̀ Nàìjíríà làwa dúró lé lórí kọ́mọ́ bàjẹ́ ilẹ̀ Yorùbá ló jà wá lójú àgbéga ìtẹ̀síwájú làwa ń gbàdúrà kó dé bá wa nílẹ̀ adúláwọ̀ wa kò ń ṣèfà sẹ́yìn èyí tí ẹ̀sìn tó ti contribute sínú ayé wa yìí ó ti tó ẹ̀yin ìjọba wa ẹ dìde ẹ mọ duty yín ẹ mọ ohun tẹ́ gbé dání ẹ ṣòfin kó bó nílé wí kó bó lódò wí kó bó lóko wí ìwọ Sulemanu Farouk ọwọ́n fara yílẹ̀ níwájú emir bí àwọn ọba tiwa wọn jẹ́ nǹkan kan lójú yín sẹ́rí lọ́wọ́ ta wà yìí bí kú ló lóko ni bí tàkúté ló lóko ni ìpàdé dojú ọjà kò dẹ̀ ní sú àwa náà kò ní rí àwa náà aláàyàn àti Muhammadu òun ló máa give up.